níjọ́ tó kọ́njọ́ tí ó kọ́kọ́ lọ tí ó kọ́kọ́ ti lọ sí prison ṣé mi ló ṣẹ ní ẹ bá fòkúta gidi ó ní ló parọ́ mọ́ làwọn yẹn fi gbé ẹ lọ sílé ẹjọ́ ókè ó dẹ̀ jáde olóògbà Islam nítorí wọn fáwọn alágbára mo ṣe program lé lórí àwọn èèyàn wọ́n dẹ̀ promise ẹ àbí gbogbo ẹni tó gbọ́ program tá a ṣe iṣẹ́ gbọ́ nú program pé Alufulani ló fẹ́ fún Yayi Maka abẹ́ gbọ́ wípé Alufulani ló fẹ́ kọ́lé fún in tó dèmi àti ìyá yìí papọ̀ náà ni àdá olókoòwò àdẹ̀ ti ṣe ẹnìkan bá lóun ó ṣe nǹkan kan tẹ́lómi ò bá ṣe tí ò bá ṣe tẹ́lómi ì bá ti ṣe ṣé bí kí gbogbo ókè ó gba Islam nísìnyí ó ló gba Islam ọmọ yẹ ẹ̀dá tí ń bẹ nù mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí ò rí bì kankan lọ ó wá ní kí n sọ fún Alhaji wa Mutiu Ọládọ̀jọ onímàálù pé ká má ràn ẹni ká má kọ́lé fún ẹ mọ́ o ká má kọ́lé fún ẹ mọ́ o Maka ní kí wọ́n rán ẹ o ká kówó tó bá fẹ́ fi kọ́lé fún ọ ká fi rán Maka mú ni èmi ò lè sọrú ẹ o bó bí Yayi ṣe máa ń pè mí tó láyé mi ò kí ń gbé aago ẹ̀. ìyá oníkùránì tó lóun sin Ọ̀ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yayi ò sì bẹ̀rù Ọlọ́run ò bẹ̀rù Ọlọ́run o mi ò rẹ́dí àti sọ̀rọ̀ ẹ mọ́ torí wípé ìtọ́lọ́run rán mi mo ṣe gbogbo ayé dẹ̀ mọ̀ wípé èmi kọ́ ni mo sọ pé mo fẹ́ rán ọ ní Maka èmi kọ́ ni mo sọ pé mo fẹ́ kọ́lé fún ọ in tó da èmi àti ẹ papọ̀ ní ọ̀rọ̀ àdá olókoòwò which is tá a ṣe níjọ́ tí mo tún wá detect wípé ìyá yìí kò dúró lójú kan ni mo ti sára ìyá yìí máa ń pè mí gan ṣùgbọ́n mi gba aago ẹ̀ mọ́ yóò pè ọmọ rẹ̀ ó pè mo wá yẹ̀ fún wọn nígbà tí mo ti rí wípé wọ́n ti fẹ́ fìyà yìí máa gbá géèmù lórí ọ̀rọ̀ Maka tí mo dẹ̀ gbìyànjú bágbára mi ṣe mọ́ láti lè bá ẹni tí Yayi ò ní pè mí láyé wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa Yayi ò ní pè mí láyé lórí ọ̀rọ̀ Maka rẹ̀ màá kọ̀nẹ́ẹ̀tì ẹni tó lòun fẹ́ràn ní Maka nígbà yẹn màá kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ tí wọ́n á jọ máa gbọ́ báyìí mo ti play àwọn voice yẹn kọjá gbogbo yín lẹ́gbọ́n nígbà tẹ́ni yẹn dẹ̀ ti sọ wípé òun lágbára láti lè rán ẹni Maka tí ìwọ Mr. Irolabi wá ń parọ́ wípé èmi lèmi dínà pé kí ìyá yẹn máa lọ sí Mẹ́kà falanatullahi alal kazibin ìyá yẹn wá sọ nínú fọ́ìsì kan tó sẹ́ndì sí mi wípé èmi sọ fóun pé mi lèmi fẹ́ kó bá òun o èmi náà tún ní máa yọ òun o ìyá yìí tó bá jásí pé èyí tó sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí mi ní pàdé àánú Ọlọ́run àmọ́ tó bá jásí pé èyí tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ ò ní pàdé àánú Ọlọ́run ìyá oníkùránì àti wọ́ àti Mr. Irolabi gbọ́dọ̀ gbowó fún ọ tán tá a gba ṣọ́ọ̀bù fún ọ tán tá a gbowó fún ọ tá a gba ṣọ́ọ̀bù fún ọ tó ń sọ wípé ká ṣe bọ́lọ̀ wọn bá ṣe fún wa lágbára tó dẹ̀kọ̀ ọ̀rọ̀ Mẹ́kà tá a dẹ̀ pé tó lòun fẹ́ ran Mẹ́kà tẹ́ni yẹn sọ pé òun ò lágbára ó mà ní àìmọye àwọn ọ̀rọ̀ tí wọ́n yá yìí gbogbo fọ́ìsì yẹn máa ń bẹ lọ́wọ́ mi tó sọ fún mi wípé kí n jọ́ kí n bẹ́ẹ̀ sọ fẹ́ni tó fẹ́ kọ́lé fún ọ ẹni tó fẹ́ kọ́lé fún ọ kó má kọ́lé fún ọ máa wo Mẹ́kà ló fẹ́ lọ o. wọ́n ń parọ́ wípé èmi o ìwọ àtúnirọ́ l'Amẹ́ríkà wájọ́ ń parọ́ wípé èmi lèmi dínà bí wọ́n ṣe rán ya yẹn ní Mẹ́kà falanatullahi alal kazibin ibi dandan Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀dá tí bá ń parọ́ láyé ibi dandan Ọlọ́run kó máa bẹ́ẹ̀ tí bá ń parọ́ mo gbìyànjú láàrin bí wọ́n ṣe máa rán ẹ ní Mẹ́kà
tẹ́nìyàn dẹ̀ lóhùn ò lágbára ṣé Mẹ́kà yẹn náà kù ti ràn èyí. Islam ẹ̀sìn tó rọrùn ni bẹ́ẹ̀ nìkan bá lóhùn ó ṣe nǹkan kan tí ò bá lágbára bẹ́ẹ̀ lómi ìbá ṣe kó sí tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n mo wá rí i pé Mẹ́kà yẹn wọ́n fẹ́ fi play game fún ẹni. ẹ̀rí pé mi ò dá sọ̀rọ̀ yìí látijọ́ yìí mi ò dẹ̀ sàn kankan lórí ẹ̀. gbogbo bí yáa iṣẹ́ máa ń pè mí tó láyé mi ò kí ń gbé aago ẹ̀. gbogbo bó ṣe ń pè mí tó láyé tóun àtàwọn ọmọ ẹ̀ pè mí mi ò kí ń gbé aago ẹ̀. torí mo ti rí i wípé àwọn tẹ́lẹ̀ àwọn ẹni tó lòun fẹ́ sà ẹni tó sàrán ẹni lọ Mẹ́kà yìí èmi àtẹni ẹ ṣàpàdé Mẹ́kà lọ́dún yìí bí n ṣe ń wù ọ́ rèé lábẹ́ tẹ́ǹtì mo mọ̀ọ́mọ̀ mi ò wá kí ẹ. èmi ti ṣe tẹ̀mí lágbára lé ẹ lórí tẹ́nìkan bá lòun ó ṣe nǹkan kan tẹ́lómi ò bá ṣe tí ò bá ṣe tẹ́lómi ì bá ti ṣe ṣé bí kí gbogbo ó gba ìsìláàmù nísìnyí ó ló gba ìsìláàmù ó mọ iye ẹ̀dá tí ń bẹ́ẹ̀ nu mùsùlùmí yìí tẹ́lẹ̀ ni tí ò rí bì kankan lọ. ó wá ní kí n sọ fún Alhaji wa Mutiu Ọládọ̀jọ onímàálù pé kán máa ràn ẹni kán máa kọ́lé fún ẹ mọ́ o kán máa kọ́lé fún ẹ mọ́ o Mẹ́kà ní kí wọ́n rán ẹ o kán kówó tán bá fẹ́ fi kọ́lé fún ọ kán fi rán Mẹ́kà mú ni èmi ò lè sọrú ẹ o mi lè sọrú ẹ o ẹni yóò ṣàdéhùn Mẹ́kà o ilé lẹ́ni yìí ṣàdéhùn o gbogbo interview tán bí ẹ lóríṣiríṣi tó ń sọ káàkiri gbogbo ẹ̀ sáà ni mò ń gbọ́ àmọ́ mo bẹ̀ẹ́ lórúkọ títọ́ lọ́hùn ìyá yìí Ọlọ́run ni mo fi bẹ̀ẹ́ ẹ má pe nọ́mbà mi mọ́ o mo ti ṣe ń tọ́lọ̀ fún mi lágbára o èmi kọ́ ló ṣẹ̀ níjọ́ tó kọ́njọ́ tí ó kọ́kọ́ lọ tí ó kọ́kọ́ ti lọ sí prison ṣé mi ló ṣẹ̀ ni ẹ bá fòkúta gidi ó ní ló parọ́ mọ́ làwọn yẹn fi gbé ẹ lọ sílé ẹjọ́ ókè ó dẹ̀ jáde olóògbà Islam nítorí wọn fáwọn alágbára mo ṣe program lé lórí àwọn èèyàn wọ́n dẹ̀ promise ẹ àbí gbogbo ẹni tó gbọ́ program tá a ṣe iṣẹ́ gbọ́ nú program pé Alufulani ló fẹ́ fún Yayi Mẹ́kà abẹ́ gbọ́ wípé Alufulani ló fẹ́ kọ́lé fún in tó dèmi àti ìyá yìí papọ̀ náà ni àdá olókoòwò àdẹ̀ ti ṣe mo tún wá gbìyànjú bí ilẹ̀ ṣe tún jáde fún ọ tọ́lá fẹ́ fi kọ́lé fún ọ mo tún ṣe fídíò ẹ̀ gbogbo ayé rí ibi tí mo mú ẹ lọ só ilẹ̀ ìwọ náà ló lọ wá ilẹ̀ fúnra rẹ̀ ìwọ yìí náà ló lọ wá ilẹ̀ fúnra rẹ̀ wọ́n dẹ̀ sanwó lẹ̀ mo dẹ̀ tó lọ ṣe fídíò ń bẹ̀ ó ṣe wá fa ẹjọ́ èmi ti yọwọ́ kúrò lórí ọ̀rọ̀ yẹn ẹ má pè mí dá sí ẹni ọ̀rọ̀ kankan mọ́ àmọ́ irọ́ tó wá pa wípé èmi sọ jáde wípé èmi lèmi kó bá o èmi náà ni màá tó gbà ọ padà o tó bá rí bẹ́ẹ̀ pé bó ṣe sọ̀hún ìyá oníkùránì tí ìwọ àti irọ́ labí tí a bá jọ gbé jáde tó bá já sí pé bẹ́ẹ̀ ni kí n má pàdé àánú Ọlọ́run àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ àti wọ́ àtòhún ẹ̀ níjọ pàdé àánú Ọlọ́run. ẹ má pè mí dá sí mọ́ o ó ti ṣe ń tọ́lọ̀ fún mi lágbára o àbí èèyàn ṣe wá aṣọ́rẹ́ dìbì ní òun sọ jù bẹ́ẹ̀ lọ o wallahi falanatullahi alalkazibi ibi dandan Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀dá láyé tí bá ń parọ́ ìbínú Ọlọ́run ibi dandan Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀dá láyé tí bá ń parọ́ wàá bá mi sọ̀rọ̀ ẹ̀yin lólórí mi ẹ̀yin láláàánú mi ẹ̀yin nígbà mo fẹ́ràn yín lè gbé gbogbo ń dábàá ṣe ẹ̀yin lè gbé mi jáde ẹ̀yin ọ̀tọ̀ sí ní tó ń sọ lẹ́yìn fáwọn èèyàn. gbogbo fọ́ọ̀sì yẹn náà sàlá gbọ́ tọ́pìlẹ̀ Alufulani ẹ ṣe mí lóore ẹ ṣe mí lànú ìgbà kòkò bàbá sásùn ẹ̀yin náà yìí náà ìwọ yìí náà kan yìí náà ló tó ń sọ fáwọn tọ̀hún náà tí wọ́n dẹ̀ ń sọ fún ẹ wípé wọ́n tó kódà èyí tó tún ṣe Mẹ́kà pé Alufulani kọ̀ Alufulani kẹ̀ yá yìí bẹ̀rù Ọlọ́run ọba o bẹ̀rù Ọlọ́run o wọ́n lórí ìrírí ayé lẹ́yìn ìgbà tí wọ́n gbowó fún ọ tán wọ́n jí márùn ọmọ rẹ lọ ṣé mi mo rò lè wá jí márùn ọmọ ẹ lọ
àbí njọ́ tá a gbowó fún lọ́dọ̀ àwọn èèyàn a sọ pé bùkátà ìgbésí ayé rẹ̀ àwa láwọn abọ́ gbogbo ẹni ọmọ rẹ̀ kan ó tún wà lọ síbítù ṣé mi mo ní kó síìkì ni. ó mọ iye àwọn ẹ̀dá tó ń bẹ níta tí wọ́n ráàánú gbà ni. ó mọ iye àwọn ẹ̀dá tí wọ́n ń bẹ níta tí wọ́n ti ń sin Ọlọ́run ọba yìí látijọ́ yìí tẹ́lómi ń sunkún Mákà tí ò rí bi lọ. wọ́n ran Mẹ́kà oríire ní ẹnìkan lòun ò ràn ẹnìkan sì lòun ò lágbára mọ́ àwọn ẹnìkan dẹ̀ tún rán ẹjọ́ ṣé ìsìláàmù náà kọ́ la fi ń pọ́nlé. ìwọ wa ń bú àléfà oníkan lẹ́ni òun wa ń bú àléfà oníkan òun wa ń ṣépè fẹ́ni ẹlẹ́ni wọ́n ṣépè fún ẹni ẹlẹ́ni. ṣé ládàwọ̀ náà lẹ́wà gbà Mẹ́kà tẹ́lẹ̀ ràn lọ ẹ wá ń ṣépè fún ẹni ẹlẹ́ni torí pé ẹnìyẹn ṣàdéhùn pé òun nítorí mú àléfà oníkan tí ò bá ọ sọ̀rọ̀ ṣé dandan ní ká bá ọ sọ̀rọ̀ ni ṣé dandan ní ká àléfà oníkan bá ọ sọ̀rọ̀ ni. ẹjọ́ ẹni tí wọ́n àti òjò ní nǹkan kan papọ̀ rí tí nǹkan kò jọ dà yín papọ̀ rí tó dẹ̀ ń pè lórí aago tí ẹ dẹ́ decide nínú ẹ̀mí ẹ̀ tí ò gbé aago ẹ̀ tó wọ́n á bú tọ̀hún yẹn. ó lè yẹn ṣe máa ń ronú báwọn ẹni tó bá wù mí mo lè bá sọ̀rọ̀ ẹni tó bá wù mí mi ò lè bá sọ̀rọ̀ kó yẹ kó le tó bá ayé ò le tó bá ọ̀nà àwọn lẹ́nìkan bá lòun ò bá ọ sọ̀rọ̀ ó dẹ̀ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. Ọlọ́run lọ́jọ́ ìní á gbàdúrà gbogbo wa.